$632 million. ayé ẹgbà wá o, gbogbo àgbáyé ẹgbà wá o, bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n tún ti lọ yáwó ní World Bank o, World Bank ti approve $632 million fún wọn. irọ́ ti pọ̀jù. èmi ò bú bàbá Bọ́lá Ahmed Tinubu, bó bá ṣe rí làwa ṣe ń sọ ń bì báyìí, bó bá ṣe ń hot la ṣe ń gbé sílẹ̀. eléyìí ò ń ṣe pọ́rọ̀ èébú ṣe bí March 29 ní jẹ́rin 4 days ago òun lọ pé 73 years. kò dé yé wa náà ni èèyàn máa béèrè ní ohun tí ò bá yé ọmọ máa béèrè lọ́wọ́ bàbá ẹ̀ ní náà. pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run, gbogbo nǹkan wọn ṣe wá jẹ́ fake báyìí. certificate wọn fake ni, ìyá tó bí wọn fake ni, bàbá tó bí wọn fake ni. àbúrò mi ṣàkúrà sí ṣe káàbọ̀ ṣe dáadáa lẹ́dẹ́ àti ìrètí rẹ̀. nǹkan tá à ń sọ lọ tí ẹ bá mi lẹ́nu mi ni pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n pé 73 years ní March 29 4 days ago. ọmọ wọn first born wọn Fọláṣadé Òjó òun dẹ̀ pé 63 years. mo wá ń béèrè wípé ṣé gbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu tó wà ní 9 years òun ni wọ́n fún ìyá mọ́mì wa ìyá wa tí wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Fọláṣadé Òjó. ìbéèrè ni kò fàjà. ṣé gbà tó wà ní 9 years ni wọ́n fún ìyá wa lóyún ni? torí kò yé mi because àwọn mírèkù oríṣiríṣi tọ́lọ́run kàn tiẹ̀ máa ń dà sí Nàìjíríà yìí. Ọlọ́run, Nàìjíríà, oh my God, ìlú yẹn ní gbogbo àgbáyé. Ọlọ́run ọba ò. nígbà tí bí mo ṣe ń bọ̀rọ̀ lọ, nígbà tí ẹ pé certificate wọn fake ni, ìyá tó bí wọn fake ni, bàbá tó bí wọn fake ni, ìlú tó ń gbé fake ni, gbogbo nǹkan wọn fake ni because àmọ́ ìlú tó ń gbé àwọn ló ń claim Èkó, wọ́n dẹ̀ nà ọmọ Ràgbìjì ni wọ́n. àdẹ̀rẹ̀ ẹbí wọn fake ni, àárí ẹbí wọn wípé ẹ̀gbọ́n ṣáwọn nìkan nìyá wọn bí ni àbí báwo ni, pé bóyá sibling wọn leléyìí o àbí àti àmọ́ kankan nípa wọn. àbọ̀ jábọ́ látọ̀run ni because míròkó oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ Nàìjíríà, kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Ọlọ́run ọba o. ìrọ́pọ̀ nílùú òyìnbó yìí, nǹkan tó yìnbó bílífù yìí pé ẹ lè gbàgbé láyé òun ni ọjọ́ bí yín. bẹ́ẹ̀ ni òyìnbó bílífù pé ẹ lè gbàgbé ọjọ́ bí yín. tẹ bá sùn tó bá jí yín lójú oorun, nígbà tó jẹ́ pé tó bá ti bímọ nínú ìlú, wọn máa gba bá certificate ni. kí ló fẹ́ fi ọjọ́ bí ẹ parọ́ fún? mi wàá lè sọ àwọn táwa láti Áfíríkà, àwọn tó kọ́ wa náà, àwọn bàbá rẹ̀ náà lọ kọ́ wa nírọ̀, àwọn bàbá náà lọ kọ́ wa nírọ̀. ohun tí àwa táwa most especially àwa táwa láti Nàìjíríà, ohun tá a bá lọ́wọ́ wọn náà nìyẹn. ìjì bí àwọn bàbá Tinubu yìí náà tó ń fi ọjọ́ bí wọn parọ́, ohun tá a bá lọ́wọ́. torí ìgbà tí èmi wá sínú ìlú ìmúbọ̀, ìgbà tí a wá sínú ìlú ìtawá jẹ asylum, mo ti rí kì í ṣe èèyàn kan, kì í ṣe èèyàn méjì, but èèyàn kan tó súnmọ́ mi tí mo mọ̀ tó jẹ́ pé ó wá parọ́ pẹ̀lú ọjọ́ bí ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí pé ó fẹ́ jẹ asylum, ó dẹ̀ fẹ́ fi nígbà yẹn ká ṣe pé bí èjì bí 25 nígbà yẹn mo fi sọ̀rọ̀, bí èjì bí 25 ni. ó wá fẹ́ fi àwọn ọmọ ẹ̀gbọ́n àwọn ọmọ àbúrò fẹ́ fi jẹ asylum pé òun lòun bí wọn kó lè gbàwé fún wọn. so èyí kan nínú àwọn ọmọ yẹn wá jẹ́ 15 years. àwọn tó kù náà, so wọ́n ṣàfi bí ọmọ mélòó jẹ́ ká ṣe sọ pé ìkan nínú ọmọ yẹn jẹ́ 15 years. ó wá wò wípé okay, tóun bá sọ fáwọn òyìnbó yẹn pé 25 years lòun, wọ́n á béèrè lọ́wọ́ òun pé ṣé 10 years lòun wà tóun fi bí ọmọ 15 years yẹn ni, ṣó ń sọ̀rọ̀? bẹ́ẹ̀ ni ṣé 10 years lòun wà tóun fi bí ọmọ 15 years yẹn ni. so ó wá fi 10 years kún èjì ẹ̀, ó wá pé èjì ẹ̀ ní 35 years fún àwọn òyìnbó. so ló ṣe lè fi ọmọ yẹn jẹ. so ṣe rí ní ìsìn pé irọ́ àwọn bàbá yìí náà láti ń bá irọ́. mo ní tọ̀hún dáadáa báyìí ni ó wá pè fún ọ ní ṣé wá rí bóyá wá pé èjì fún ọ ní 35 years yẹn tó fi jẹ yẹn, ó máa lè mú ọmọ yẹn wọlé pé òun lòun bí ọmọ. that means pé 20 years ló wà tó fi bí ọmọ yẹn nìyẹn, kì í dẹ́ ṣe ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ni. so nǹkan tó kàn wá ṣẹlẹ̀ ni wípé bó ṣe wà yóò máa tètè rìtáyà nínú ìlú 65 years lọ rìtáyà tó bá wà ní age of 55 years. so tóun fún ẹ̀ bá bọ̀ kóun tó wà ní age of 55 years tó bá fẹ́ rí nínú ìlú yìí ó ti pé 65 years, so ó máa tètè rìtáyà. nǹkan tó bóyá advantage ni máa pè fún ni o, bóyá disadvantage ni máa pè fún ni o, kò yé mi ṣá, but ó máa tètè retire because age tó sọ nínú ìlú yẹn lóyìnbó ti gbà wọlé, irọ́ ti pọ̀ jù. ọwọ́ àwọn bàbá ta ti bá náà lélẹ́yìí. àgbàlagbà tó ń ṣe lágbàlagbà. èmi ò bú yín o, ẹ má bínú sàwọ́tọ́ ni o, ó wà lórí Google mo ti rí pé 73 years ọmọ yín adẹ̀rí tọmọ yín náà 63 years, kò yé wa náà la ṣe ń béèrè o. so ìyẹn lọ bẹ́ẹ̀. bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ nítorí Ọlọ́run, ẹjọ́ ìwọ̀nba tó kù tí Nàìjíríà, because Nigeria is a scam.
kò sí nǹkan tó ń jẹ́ nàìjíríà. Ìwọ̀nba tó kù tí nàìjíríà tó máa fi lọ yìí, ẹ jọ̀ọ́ torí ọlọ́run, a mọ̀ pé ọmọ nàìjíríà kọ̀ọ̀kan ti jẹ gbèsè 700,000 mo ṣe ní last time, mo dẹ̀ rí ló mo gbé jáde last time yẹn, wọ́n ti jẹ gbèsè 700,000. Ẹ má tún já jẹ gbèsè kù, ìwọ̀nba kínkìnní tó kù tá máa fi lọ yìí, ẹ má já jẹ gbèsè kù, torí pé tí o bá ń lọ tó bá ṣe pé ká san gbogbo gbèsè wa. Àwọn kan complain pé wọ́n máa ń fast sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n rọra máa sọ̀rọ̀, mo tún ti rántí. Ẹ jẹ́ n rọra máa sọ̀rọ̀, Ọlọ́run jẹ́ kí n lè rí ṣe. Èmi ò mọ̀ bóyá ọ̀rọ̀ máa ń jó mi lẹ́nu gan pàápàá ni kò tiẹ̀ yé mi. Ẹ jẹ́ n rọra máa sọ̀rọ̀. So torí pé tí tó bá pín wa ní ìsìn tá bá ń lọ, tó bá sọ pé kí ìkọ̀ọ̀kan nínú wa ká máa san gbèsè, ẹ má tún áàdì gbèsè mọ́ gbèsè tó ti wà nílẹ̀ fún àwọn ọmọ nàìjíríà. Èmi ò kú ní bá yín san ná, àwọn ọ̀ràn mi kàn ń ṣe mí ni, torí mo náwọn èèyàn nàìjíríà, mo níran bẹ́ẹ̀, ìlú mi ni, yorùbá ni mí, yorùbá nìran mi, nídìílé àdílé bàbá yorùbá ni mí. So gbogbo ọdẹ lẹ máa pín owó gbèsè yẹn lé lórí. Nǹkan tó ń tèmi lára nìyẹn, wípé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ tún ti lọ yáwó ní World Bank. Kí ló dé? Ẹ tún ti lọ yáwó ní World Bank, wọ́n ti approve ẹ̀ fún yín lánàá. $632 million. Ayé ẹ gbà wá o, gbogbo àgbáyé ẹ gbà wá o, bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n tún ti lọ yáwó ní World Bank o. World Bank ti approve $632 million fún wọn o. Ẹ gbà wá o, wọ́n náà wọ́n fẹ́ fi ṣe economic wọ́n náà fẹ́ fi ṣe education àti malnutrition ni o. Gbogbo èyí tó ń yá láti ọjọ́ ìyá àárín kókó o, irọ́ ló ń pa fún wa o, wọ́n ti yá wa gbẹ́ o. Kí ló dé? Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ kúkú táwọn tó wà nàìjíríà kẹ́kọ́ ṣe jìnnà wọn lọ́wọ́, àdẹ̀ní kẹ́jẹ́ ká máa lọ gbà. Ṣé torí eléyìí kẹ́lẹ̀ máa yáwó náà ni kẹ́lẹ̀ máa yáwó tá àmọ́ ibi tẹ́ ń fi sí ẹ̀ẹ́dẹ̀ fi ṣe nǹkan kan. Ẹ gbà wá o, United Nations ẹ gbà wá, bó ṣe tilẹ̀ jẹ́ pé wèrè kan náà jọ ní gbogbo yín, ẹ̀yin náà mọ̀ ń pa ẹ̀, because World Bank tó ń yá wọn lówó, World Bank gbọ́wọ́ má yá bàbá Bọ́lá Ahmed Tinubu lówó mọ́ o. Wọ́n lọ́hùn, mo lè ti promise pé màá rọra máa sọ̀rọ̀. Ẹ gbà wá, bàbá Bọ́lá Ahmed òun eléyìí ò ń ṣàròsọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu tún ti lọ yáwó, tún ti fún un $632 million ní. Eléyìí ò ń ṣe pé èmi ò ṣàràbù fún wọn, kí ni mo fẹ́ fàràbù wọn ṣe? Kí ni mo fẹ́ fi ṣe? Mi ò ní nǹkan kan láti fi àràbù wọn ṣe. Ọlọ́run máa ṣàánú wa o. Máa ṣàánú wa ọlọ́run o. Kí ni gbogbo eléyìí? Òkè òun leléyìí. Wọ́n ti lọ yáwó ní World Bank. Òun rèé. Ẹ wo ṣe máa rí. Òun rèé. Ṣe rí, ṣe ti rí. Òun leléyìí. Òun rèé. Òun rèé jẹ́ nǹka. World Bank approved Nigerians $632 million loan. 632 million loan. World Bank ni. World Bank mà ti ọmọ ti pa Nàìjíríà. Ọmọ tún ti yá bàbá Tinubu lánàá ni. Àná 31st of March. Wọ́n ti yá, wọ́n ti fún bàbá Tinubu. Owó tí wọ́n yá wọn yìí, ó máa fa long time economic instability sí Nàìjíríà. World Bank fẹ́ ká máa depend lé àwọn lórí ni ló ṣe ń yá bàbá Tinubu lówó. Tí wọ́n fún wọn ní lóònù tó jẹ́ tó pẹ̀lú impossible condition tó ń fún wọn yìí. World Bank fẹ́ ká máa depend lé wọn láwọn lórí ni. Wọ́n tún ti yá bàbá Tinubu lówó. Nǹkan tó ṣe pé àwọn fẹ́ fi ṣe àlọ́lárí ànígbàbọ̀, wọ́n náà fẹ́ fi sínú education pẹ̀lú malnutrition. Irọ́ ni. Ẹ wá wo nǹkan tó máa resort sí owó tó ń yá yẹn. Ẹ wá tó mi, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé o, ẹ ṣé. Ẹ wá wo owó tó lọ yá yẹn, ẹ wá wo nǹkan tó máa resort sí fẹ́yìn ọmọ Nàìjíríà. Kí ló dé bàbá Tinubu? Bàbá Tinubu ìkà nìyín ẹ̀dẹ̀ tí ì ṣe nǹkan kan. Irọ́ ni gbogbo ìgbésí ayé yín irọ́ ni. Ẹ̀yin yìí kan náà lẹ sọ pé má tiẹ̀ gbé wá, mi mọ̀ pé má sọ̀rọ̀ débẹ̀ ni má gbé wá. Ẹ̀yin kan náà lẹ sọ pé tí ẹ bá wọlé tí kò bá síná, tí ẹ bá fún wa níná, wípé kọ́ má dìbò fún yín lẹ́ẹ̀kejì. Láti ìgbà tẹ́ ti wọlé ṣé náà wà ní? Kò sí náà, bá dé bá bí owó náà tó wọ́n wọn ọ̀dẹ̀ tó rí náà lò ní irọ́ ti pọ̀ jù. Kí ló dé? Owó tẹ̀ ìyá yẹn má pa ọmọ Nàìjíríà. Ẹ wo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ play kankan fún yín kẹ́ wá mọ result owó.
tẹ́ mọ̀ pé bàbá Tinubu ti compromise bí aṣọ olóyìnbó pẹ̀lú àwọn funfun yìí wọ́n mọ̀ gbogbo nǹkan tó ń ṣe gbogbo ìyàtọ̀ fi ń jẹ yìí wọ́n mọ̀ ẹ wá gbọ́. If you wanted to stop Africa from becoming a superpower, you wouldn't have to invent a new strategy. Ṣé gbọ́? The blueprint has already been written, tested, and perfected over centuries. You'd start by making sure Africa never unites. The easiest way to do that is by keeping people divided along ethnic, tribal, and religious lines. If they ever start working together, remind them of past grievances. Stoke old wounds. Fund separatist movements. Keep border disputes unresolved. Make sure every time they take one step forward, they take 2 steps back because they're too busy fighting each other. You'd install leaders who serve foreign interests, not their people. Find the most corrupt, the most easily manipulated, the ones who crave wealth and status more than progress. Offer them power in exchange for loyalty. If a leader rises who actually cares about Africa, get rid of them. Assassinate them if necessary. Oh my God. But if that's too messy, just destabilize their government and back a coup. If they talk about nationalizing resources, make an example out of them. If they try to unite Africa, take them out before the idea spreads. Wow. You'd keep Africa economically weak by making sure it never industrializes. Let them export raw materials, but never process them themselves. Control the mines, the oil fields, the rare earth minerals. Keep them selling cheap and buying expensive. If a country tries to break free and build its own industries, sabotage it. Place sanctions, destabilize its currency, fund local opposition, crash its economy. If that doesn't work, orchestrate a civil war. People can't build when they're too busy trying to survive. You'd make sure their education system produces workers, not innovators. Teach them history that glorifies their oppressors. Make them think their cultures are primitive. Their ancestors were savages. Their future depends on foreign approval. Train them to memorize, not to think critically. Keep their best and brightest looking overseas for opportunities. Make them dream of escaping Africa rather than fixing it. Offer scholarships that take their top minds to the West and never encourage them to return. Let the continent keep training doctors and engineers only for them to go enrich other nations. You'd control their narratives. Own their media, control their stories, dictate their image to the world. Make them believe they are corrupt, hopeless, eternally in crisis. Flood their screens with poverty porn and war zones. Show them charity ads that make them believe they are helpless without foreign aid. Downplay their successes. Twist their victories into isolated incidents. If an African country develops a groundbreaking innovation, credit a foreign investor. If an African leader implements a successful policy, frame it as an anomaly rather than proof of competence. You'd make sure they remain dependent. Drown them in debt. Offer loans with impossible conditions. Force them to privatize everything so foreign corporations own their water, their electricity, their land. When they struggle, give them just enough aid to keep them alive, but never enough to make them self-sufficient. Use charities to create a culture of reliance rather than resilience. Make them think foreign intervention is necessary, that they can't solve their own problems, that they always need help from the outside. You'd suppress their military strength. Keep their armies weak, their defense industries non-existent. Oh my God. Sell them weapons to fight each other, but never let them develop high-tech military technology. Oh my God. If a country tries to build a strong defense system, accuse them of being a threat to stability. Make sure they always need foreign peacekeepers, foreign military bases, foreign advisors controlling their security. Keep them vulnerable to invasion, coups, and foreign interference. The formula is simple. Divide, corrupt, exploit, miseducate, control. Keep them fighting each other. Oh my Keep God. them looking outside for solutions. Keep them poor, dependent, insecure. Make sure every attempt to break free is met with resistance so strong that the next generation thinks twice before trying again. This isn't a theory. It's history. The real question isn't how to stop Africa from becoming a superpower. It's how Africa can break the cycle despite every effort to keep it down. Ṣé gbogbo nǹkan tó sọ ihun tí mo fẹ́ kẹ́ gbọ́n bẹ̀ gangan ni wípé wọ́n ní draw them in debt ẹ fà wọ́n sínú gbèsè offer them loan with impossible condition ẹ fún wọn ní lóònù ẹ máa fún wọn ẹ máa yá wọn lówó wọ́n bá ti ń gbé
béèrè ẹ máa yá wọn lówó torí pé kẹ́ lè máa keep wọn sí kọ́ lè máa kíṣẹ́ lè máa mú wọn kọ́ lè máa mú owó tó ní rí san ẹ máa fi owó lọ̀ wọ́n ẹ máa yá wọn lówó keep them fighting each other wọ́n ní kẹ́ ẹ máa jẹ́ kọ́ máa bá ara wọn jà gbogbo èyí tí Fúlàní tó wá ń pa wá yìí ó mọ̀ sí o àwọn aláwọ̀ funfun yìí mọ̀ sí o tá à ń bára wa jà yìí tí ìròmí ní Edo State tó ti fẹ́ bá tí àwọn kìíní ti fẹ́ bá wọn jà táwọn náà àwọn Fúlàní tó ti fẹ́ bá wọn jà yìí nìsín àwọn aláwọ̀ funfun yìí mọ̀ sí o àgbáyé mọ̀ sí o bàbá Tinubu dẹ̀ mọ̀ keep them looking outside for solution ká máa béèrè solution níta ká máa sọ pé ká máa wá solution lọ síta kọ́kọ́ wọn máa balẹ̀ láì ṣá wa wọ́n mọ̀ sí o bẹ́ẹ̀ ni gbogbo tó ń yẹ bàbá Tinubu yìí wọ́n mọ̀ máa yẹ bàbá Tinubu bẹ́ẹ̀ ni ó ní nǹkan tó fi ń gbà in returns gbogbo àwọn mineral resources wa ló fi ń kó lọ bàbá Tinubu dẹ̀ mọ̀ wọ́n mọ̀ sí i àwọn kan ń gbowó dẹ̀ fi ń ṣara nídìí ni wọ́n tẹ̀sẹ̀ pé owó ọ̀hún bó ṣe ń gbà wọ́n fi ń ṣe nǹkan tó dáa sínú ìlú ni ṣe mọ̀ pé kò bá dáa tó fi ń ṣe nǹkan tó dáa kò bá dáa wọ́n ń gbà wọ́n fi ń ṣara nídìí wọ́n máa pin tán ní cabinet wọn lásòrò kí wọ́n bẹ̀rẹ̀ náà ni bàbá Tinubu ní wọ́n á kó sínú bullion fans wọn àbí kí ló ń pè mọ́tò wọn yẹn náà wọ́n á kó sínú ẹ̀ ọkọ̀ rí wọn á tún lọ gbẹ́lẹ̀ wọ́n á tún rí owó mọ́bẹ̀ wọ́n á gbé air condition sí ṣé ń gbọ́ nǹkan tó sọ nísìnyí wọ́n mọ nǹkan tó ń ṣe wọ́n ní drown them in debt offer them loan ẹ fi owó lọ̀ wọ́n ẹ jẹ́ kó máa wà nínú gbèsè ayérayé tó ò ní rí san keep them fighting each other ẹ jẹ́ kó máa bára wọn jà ṣe bẹ́ẹ̀ ibi tẹ́ bá bára yín jà báyìí lè ṣe máa rojú ráyè ọkàn yóò ní balẹ̀ ìlú tí ò ti sẹ́tù tẹ́ pẹ̀ bára yín jà ní Fúlàní ti jókòó wá o Fúlàní ti kidnap wọ́n ti bèrè ransom o Fúlàní ti báwọn ìyá wa sùn wọ́n ti báwọn ẹgbẹ́ wa sùn keep them looking outside for solution ká máa béèrè pé bóyá àwọn àgbáyé ló máa ṣètò wa tá bá sọ fún United Nations ìwé ìtẹ́mi náà sọ ní ìsìn pé United Nations ẹ gbà wá o wọ́n sọ pé ẹ fẹjọ́ kàsùnkà ṣe ni pé wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sí ṣé wá rí ẹni tó bá sọ pé tó bá ti wá rí ìkànnì ibi ṣe Sunday Adéníyadé yẹn mọ̀ gbowó ṣá tó bá rí pé kí ló dé kí ní ìkò yẹn kó máa rí bẹ́ẹ̀ yẹn náà wọ́n ìdẹ́sẹ̀ máa ṣàwọn ọ̀rọ̀ mi báyìí wọ́n máa fẹ́ pa ni ṣé mọ̀ pọ́ sọ́ bẹ́ẹ̀ yẹn náà ṣé mọ̀ òtútù mú mi ṣé mọ̀ pọ́ sọ́ bẹ́ẹ̀ yẹn náà wọ́n máa fẹ́ pa ni ìwọ tó bá rí pé o fẹ́ orí solution sí ọ̀rọ̀ Áfíríkà wọn ò fẹ́ kí Áfíríkà kó gbérí bàbá Tinubu dẹ̀ mọ̀ ẹ wo gbogbo ẹ̀yin tó bá sì ń believe nínú wọn Nàìjíríà orí burúkú ti bá yín bẹ́ẹ̀ ni inú ìyà lẹ máa kú sí ìyà ayérayé ni torí pé nǹkan ta ní mineral resources ta ní Nàìjíríà Ọlọ́run kì í ṣe àwa ló yẹ ká kì í ṣe ọmọ Nàìjíríà ló yẹ kó máa jẹ̀yà ni ẹ mọ̀ mineral resources ta ní ni ṣé ẹ mọ̀ mineral resources ta ní Nàìjíríà tí ó yẹ ká jẹ̀yà ni ẹ jẹ́ n kà fún yín òun ni gold ẹ jẹ́ ó wà nínú fóònù mi bí báyìí a ní gold a ní coal a ní iron a ní limestone a ní kaolin a ní glass sand a ní clay a ní granite a ní bitumen a ní jamstone a ní crude oil a ní gypsum a ní mica gypsum a ní mica a ní gold ó dẹ́kun tó kí là ní mineral resources ta ní Nàìjíríà kó yẹ kó jẹ́ pé ọ̀la máa jẹ̀yà ṣùgbọ́n wọ́n pè bí ọ̀gá Tinubu ṣe ń yá owó yẹn wọ́n wá sí gba mineral resources wa lọ ni bẹ́ẹ̀ ni wọ́n wá fi kó mineral resources wa lọ ni ẹ wake up ọmọ Nàìjíríà because there is nothing like one Nigeria ṣe one Nigeria is a scam ẹ wo ẹ wá mọ nǹkan tó ti wá ṣẹlẹ̀ ni ṣé wọ́n rí Ibrahim Traoré president Burkina Faso tí ó ti rí wípé tó lé French lọ tó lé àwọn France lọ Macron tó lé lọ ṣé mo pé 16 times ló ti fẹ́ pa ìyẹn bọ̀bọ̀ Ibrahim Traoré yẹn bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti rí pé àwọn eléyìí ti lajú wọ́n dẹ̀ ń pe Nàìjíríà ní Giant of Africa irọ́ ni Giant kankan orí burúkú olórí burúkú àṣìṣe ìbá ṣàǹfààní èpè màlẹ́ làwọn leaders and elders àwọn politicians ta ní olórí burúkú ni wọ́n coward ni wọ́n Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ Ibrahim Traoré ọmọ ó ṣe pé 37 years ni ọmọ yẹn dúró tán ní pé kò sí nǹkan tó fi máa ṣe máa kakọ tó sọ fún yín ó ń tó bá máa kú òun regular ti kú fún ìrọ̀rùn 16 times ló ti fẹ́ pa torí wípé Ibrahim Traoré eléyìí ò ṣe pé ọ̀rọ̀ dẹ̀ ń sè ní ẹ wò òun lélẹ́yìí máa kà fún yín nínú nǹkan tó ń ṣe nínú ìlú ẹ̀ nísìn Ibrahim ó sọ pé ìríran dáadáa ṣá Ọlọ́run ó dẹ̀ tún wá lọ kí ló dé ó ní wàhálà jam network they keep telling me Ibrahim Traoré nìyẹn o they keep telling me I will die like Gaddafi wọ́n ń sọ fún yín pé ó máa kú pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn ó ti ṣe oríṣiríṣi nǹkan sí máa kà nǹkan tó ń ṣe sínú ìlú ẹ̀ báyìí o ṣé wọ́n flag ní àbí kí lélẹ́yìí slow connection okay. Only they keep telling me I will die like Gaddafi, Thomas Sankara, or any young leader that try to make Africa better.
wọ́n sọ fún yín pé ó máa kú ni tí ó bá stop gbogbo nǹkan tó ń ṣe yẹn pé àwọn máa pa báwọn ṣe pa Gaddafi, báwọn ṣe pa Thomas Sankara or any leader, any young leader that try to make Africa better. Ìwọ̀n tí bàbá Tinubu ń sá fún nìyẹn o. Bàbá Tinubu fẹ́ kọ́ pa wọn ni o. Ló gbogbo ìtọ́ ń ṣe ìtọ́ fìyà jẹ yín, bàbá Tinubu mọ̀ nǹkan tó ń ṣe o, wọ́n fẹ́ kọ́ pa wọn ni o. Ààrẹ ní kọ́ pa ọmọ Nàìjíríà ṣé tí bàbá Tinubu bá tó ọmọ nǹkan tó yẹ kó ṣe tẹ́ pé wọn ò ní pa wọn Ọlọ́run ẹlẹ́dàá gbọ́. Ṣé wọ́n mọ ike ni Ibrahim Traoré yẹn ni ó dúró tán ni wọn ò dẹ̀ ní rí pa lágbára Ọlọ́run inshallah bí kúndà tó lè la ọlá àti tóbi Ọlọ́run wọn ò ní rí pa. Bàbá Tinubu mọ̀ wẹ́ wo ẹ̀yin wọn Nàìjíríà orí burúkú ti bá yín, òṣì ti bá yín, ẹ continue ẹ máa jẹ̀yà kú ni, ìyà ò jẹ mí èmi wàláì bá fẹ́ jẹjà tútù nísìn tìlápìyà ló ń jẹ́ tìlápìyà ló ń jẹ́ èpìyà tó gbé dòdò àánú tìlápìyà wàláì kò sí ohun tí mo fẹ́ jẹ tí mi ò ní jẹ tí tó ń jẹ kó bá wù mí jẹ ní ìsinsìn tó wà lórí ẹ̀mí mi kò gbà mí ní ìṣẹ́jú mélòó gbẹ̀lú wà nínú freezer mi màá ṣe tó bá dẹ̀ pé fresh one ni màá lọ síbi tí mo ti máa ra fresh one máa jẹ́ ní bẹ́ẹ̀ ni kí mi ò lè má wọṣọ kí n má ṣe kinní kábọ̀ nítorí àmì ìwàkísà mo ń jẹun mo ń yó mo ń jẹun tó da sáwọ̀ mi Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ẹ continue pẹ̀lú wọn Nàìjíríà okay they keep telling me I will die like Gaddafi, Thomas Sankara kó máa kú pẹ̀lú bí ìsọmọ Thomas Sankara or any young leader jẹ́ ọ̀rọ̀ máa sọ̀rọ̀ moving fast that try to make Africa better ó ní I'm not scared Ibrahim Traoré ó ní àyà àwọn òjà pé wọ́n sọ pé òun máa kú wọ́n ti fẹ́ pa ní 16 times wọ́n rí pa ni ó ní àyà àwọn òjà pé sọ pé òun máa kú I won't regret dying for my ó ní ẹ wò ẹ ṣáà má bínú kò sí ẹyẹ mi okay ó ní kí ló ń ṣe wọ I'm not scared and I won't regret dying for my people ó ní òun ò ní regret láti die fún àwọn èèyàn Ibrahim Traoré president of Burkina Faso òun ló sọ bẹ́ẹ̀ ó ní wọ́n sọ pé òun máa kú ó ní wọ́n sọ pé òun máa kú bíi Gaddafi Thomas Sankara kó fẹ́ pa òun ó ní òun ò kí ẹ̀ ó ní tóun bá kú pé òun ò ní regret pé òun kú fún ìran òun ẹ̀rí nǹkan tó tún sọ nísìnyí ó tún sọ ń bì báyìí ó ní I want childbirth to be free in Burkina Faso ó ní gbogbo àwọn tó bá bímọ ní ìsìn ó ní òun fẹ́ kó jẹ́ òun bọ́yé ṣe ń bì báyìí nìyẹn ó ní òun ò fẹ́ kí wọ́n máa san owó ọmọ tó bá bímọ ó ní anybody tó bá ti ní oyún tó bá ti wá sí government hospital ó ní ọ̀fẹ́ ni kó máa treat wọn bẹ́ẹ̀ ni ó ní I want childbirth to be free in Burkina Faso why should women be charged to bring life into the world ó ní báwo ni obìnrin ó ṣe lè máa charge obìnrin láti sọ pé kán bí ọmọ kán gbé life wá sí ayé ó ní kò yẹ kán máa charge èèyàn pé free ni ẹni tó bá ti bímọ ní tó bá ti ní tó bá ti bímọ pé free ni ní ìlú òun ó ní I was born of a woman and can never match to see woman get charged to so high to bring life into the world ó ní obìnrin ló bí òun ó ní òun ò dẹ̀ lè rí wípé kí wọ́n máa charge obìnrin tó gbé life tó bí ọmọ sí ayé ìwà ó ní my poor mother almost lost me due to such charges ó ní ìyá òun ó ní díẹ̀ ló kù kóhun kú pé kóhun kú pé torí pé wọ́n bí ilẹ̀ ìgbà tí òun bímọ mo lè má rí tu dáadáa ẹ ṣáà bàbá mi gbà bẹ́ẹ̀ pé ìgbà tó òun bímọ ọmọdé ó ní if not for God I won't alive to be a president today ó ní tí ó bá ń ṣe ọlá Ọlọ́run ó ní òun ò ní wá sáyé òun ò ní wá alive láti di president lẹ́yìn torí wípé nígbà yẹn ṣe mọ̀ owó tó ń charge màmú bẹ́ẹ̀ màmí ò rí san poor man ni màmí ẹ̀ ó ní I decree today that childbirth for any pregnant woman who walk into my government hospital in Burkina Faso must be free ó ní òun sọ láti èní yìí lọ́jọ́ tó kọ kínní yìí pé ẹni obìnrin tó bá ti ní oyún tó bá wá sí hospital òun ó ní ọ̀fẹ́ ni ọmọ bíbí ẹ lọ wọ hospital wa gbogbo hospital Nàìjíríà pátápátá ló ń gbogbo hospital ìgbà tí mo ẹ bá dé lùtù ó ń rùn tó jẹ́ pé kò sí nọ́mbẹ̀ gan pàápàá wọ́n ní Ìbàdàn náà wọ́n ní kò sí nọ́mbẹ̀ jẹnẹrétọ̀ kálukú ń gbé jẹnẹrétọ̀ wa ni àwọn olórí burúkú àwọn àṣìírí bàbá Tinubu dẹ̀ lọ yá $632 million àlọ́ la gbọ́ àní bàbá àlọ́ ló yá o ó ti approve ẹ̀ fún lánàá $632 million ó parọ́ fún wọn pé òun fẹ́ fi sínú education pẹ̀lú malnutrition àbó nírọ́ irọ́ pọ̀ jù wọ́n ti fi dé ayé yín yá owó tán
àwọn kan dẹ̀ ṣe ń pe wọ́n Nàìjíríà òun lélẹ́yìí o breaking news wọ́n ní university hostel will now ẹ má jẹ́ ti ẹ̀ kàṣà anyway gbogbo nǹkan tí Burkina Faso tí president Traoré tó ń ṣe ní Burkina Faso nǹkan tó yìí fẹ́ pa ní àdí 16 times ló ti fẹ́ pa kìíní nìsín university òun ní university hostel will now be free gbogbo ìmọ̀ tó bá lọ sí university ó ti kọ́ hostel rẹpẹtẹ tó jẹ́ pé ọ̀fẹ́ ní òun ló wà bíbáyìí university hostel will now be free in Burkina Faso. The government is also working on giving the students food at least 2 times in a day. Ó ní government òun tún work láti máa fún àwọn ọmọ university ní oúnjẹ at least ẹ̀ẹ̀mejì in a day oríṣiríṣi ẹ má jẹ́ kí yẹn gba time wa. Ó tún ti kọ́ àwọn ilé ó tún ti kọ́ àwọn council house fáwọn ọmọ ìlú ẹ̀ débi pé gbogbo èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ máa gbé council house ilé ọ̀fẹ́ oríṣiríṣi àwọn fáàmù wọn àwọn àgbẹ̀ wọn ti fún wọn lówó tó fi ṣe ó ti ṣe oríṣiríṣi sínú ìlú ẹ̀ ó ti ṣe oríṣiríṣi sínú ìlú ẹ̀ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ nǹkan tó ti fẹ́ pa nìyẹn táwọn aláwọ̀ funfun yẹn ṣe fẹ́ pa wípé ìwọ ṣebí Nàìjíríà ló ń pè ní giant of Africa giant rọ ni Burkina Faso ti gbà mọ́ yín lọ́wọ́ ẹ̀yin tẹ́ pé ilé ayé yín padà sẹ́yìn ní Nàìjíríà ni ẹ̀ ń wà backward ni bàbá Tinubu kàn yáwó ni òun nìyẹn ó sọ pé drown them in debt offer them loan máa fún ọ ní lóònù káwọn máa fi gba gbogbo resources wọn ẹ wá ń pè wọ́n Nàìjíríà ìka ní bàbá Tinubu o ìka ní gbogbo àwọn president wa kì í ṣe bàbá Tinubu nìkan kì í ṣe àwọn nìkan lọ́ọ́ bàjẹ́ ó ti wọ́ wá láti ilẹ̀ ṣùgbọ́n gbà táwọn débẹ̀ yìí I believe pé bí ó máa sàn ni wọ́n sọ pé àmà fún wa ní renew hope àmọ́ pé bàbá ńlá rọ́ ni renew hope rọ́ ni renew hope gbogbo ọlọ́sọ́ pé àmà ṣe wọn ò ṣe fún wa irọ́ ló ń pa shall black African ever be free from Ọlọ́run ọba o okay ìyẹn lọ bẹ́ẹ̀ Baba Tinubu enough is enough ṣe rí àwọn Fúlàní nǹkan tí ẹ̀ ń gbé lẹ́yìn àwọn Fúlàní Baba Tinubu ṣé kìíní kìí ṣe pé bí ó máa di tribal war Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ṣẹ́de wá rí o tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni a jẹ́ pé ibi tá fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ̀ nìyẹn èmi láìkè òwe gan mi kan mọ́ pa ni o Baba Tinubu ẹ má bínú pé mo pe òwe ayé ni mo bá yín o ibi tá fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ̀ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí àwọn Fúlàní kọ́ bring it up kọ́ máa gbé bọ̀ á retí wọn kọ́ máa gbé bọ̀ nígbà tí wọ́n pa tó sọ pé wọ́n pa àwọn 16 ní Ìròmí àbí níbo ni ní Ẹ̀dó níròmí Baba Tinubu lẹ́yìn wá sọ pé kọ́ lọ ṣe investigation ẹ̀ ṣé nígbà tí wọ́n pa àwọn 21 ní ọ̀rẹ́ Baba Tinubu ká tẹ̀ sọ pé bàbá màálù ló wà lórí oyè ńgbà yẹn ẹ̀yin gan ṣe bọ́mọ Yorùbá ní ilẹ̀ Yorùbá dẹ̀ lọ ti pa àwọn 21 ní ọ̀rẹ́ Baba Tinubu ẹ ṣe bí pé bóyá ẹ gbọ́ ni o nígbà tí wọ́n pa àwọn 60 ní Ondo ẹ ṣe bí pé ìgbésẹ̀ wo lẹ gbé Baba Tinubu ẹ gbé ìgbésẹ̀ kankan o nígbà tí wọ́n pa ọmọ bàbá Fáṣọ̀rọ̀ tí tó ṣe pé àwọn Fúlàní ló pa ẹ sọ pé where is the cow ni Baba Tinubu ẹ sọ nǹkan kan o Sunday Ọ̀jájú ìmọ̀rúkọ bàbá yìí pé Sunday kọ Prince Ọ̀jájú kìnnìkan tó gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn youth leader Afẹ́nifẹ́re Baba Tinubu tẹ̀dẹ̀ mọ̀ pé Fúlàní ni o bàbá yẹn tún ròyìn ó tún sọ gbogbo àwọn base tán ní nílẹ̀ Yorùbá o president ní báyìí nìsín o ẹ̀kọ́ tí ẹ̀gbọ́n wù ní o ìgbọ́n yìí ní o ẹ ṣe bí pé bóyá ẹ̀gbọ́n nǹkan kan o ṣùgbọ́n gbà tí wọ́n wá pa àwọn 16 ní Ìròmí ní Ẹ̀dó ẹ wá sọ pé kó máa lọ ṣe investigation játijàti rédèrèdè ló máa gbé gbogbo àwọn tó bá ṣe investigation yẹn Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ self determination is our right and it's not a crime wọ́n dìfẹ́ dára wọn ni Baba Tinubu èyí tí wọ́n sọ wípé kí ló ń pè wọ́n ní hunter ni wọ́n wípé wọ́n ń dàgbẹ́ kiri ni ṣé yàn ń dàgbẹ́ kiri ọmú àwọn èèyàn ṣé torí wọ́n wá tú ìsẹ̀ wípé wọ́n ń lọ lé ọdún ni wọ́n ń lọ lé ọdún wọ́n ń gbébọn rìn lọ lé ọdún Baba Tinubu gbọ́ nǹkan tó sọ yìí kó ṣẹlẹ̀ ni àwọn èèyàn wọ́n ti kidnap àwọn èèyàn nínú ìlú yẹn wọ́n ti ń gbé wọn tó ń pa owó tó ń gba ransom ẹni tí ò bá ní owó lọ́wọ́ wọ́n wá rí àwọn fìjìláńtẹ́ wọ́n wá rí àwọn tí wọ́n ń gbé mọ́tò tírélà bíi tírélà Dangote wọ́n rí wọn pẹ̀lú ìbọn lọ́wọ́ wọ́n wá ń béèrè lọ́wọ́ wọn wípé ibo lẹ ń lọ kí lẹ ń fi ìbọn ṣe pẹ̀lú àdá ehùn idà gbogbo nǹkan tó mú dání ìkan nínú wọn ó bá mú idà ó wá fi gún lára àwọn ọmọ Yorùbá self determination is our right it's not a crime ṣé kó wá káwọ́rọ̀ ní kó pa
ṣé kọ́ wá káwọ́rọ̀ ní kọ́ pa wọ́n ni ẹni yàrá lògùn gbè ni tí wọ́n dẹ̀ wà lọ́wọ́ wọn tí kan nínú wọn tó fẹ́ lo force attack fún wọn tó fi ìdà tó fi gún ìkan nínú àwọn fìjìláńtẹ́ kí wá ní kàn ṣe kọ́ máa wò tára ti ń kọ wọ́n tẹ́lẹ̀ tára ti ń kọ Gaza tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún wọn bàbá Tinubu ẹ̀ ṣe dáadáa o ìkà ní bàbá Tinubu ẹ ti tàwọn ọmọ Yorùbá fún Nàìjíríà kò dẹ̀ lè possible ojú wa ti là ojú wa ti là bàbá Tinubu ìhun tí wọ́n fẹ́ dánwò yìí táwọn Fúlàní fẹ́ dánwò yìí tó bá dán wá dán tán ni a jẹ́ pé ibi tá fẹ́ gbin obì sí la lẹ̀wù ń bẹ̀ ni wà láìtàlẹ̀ sí wọ́n bí láìlà sí láwà àtọ́bìnrin àtọkùnrin wá ti dúró tán báyìí ẹ̀yin ọmọ ẹ dúró tán ni Ọlọ́run ẹ má sá ẹ má fọ́ Edo people well done if they fight you fight them back self determination is our right and it's not a crime government wà behind wọn let them know Edo tell them Edo no be Benue ẹ sọ fún wọn don't let them use you for politics Nigerian government is behind them Edo people my people Edo people give them back to back ní tó bá ṣe wèrè kí wèrè ṣe wọn Edo people ẹ fèsì wọn ẹ má jẹ́ kó ṣe rí àwọn first attack làwọn Fúlàní tó máa ń fẹ́ lò lórí burúkú ni wọ́n ìjà òru ló máa ń fẹ́ jà ẹ̀yin náà dúró tán àwa náà tún ẹ̀pù yín nílẹ̀ Yorùbá tún máa ẹ̀pù yín àní jẹ́ kó jẹ́ yìí nìkan bẹ́ẹ̀ ni ohun tó bá bá ojú bá mú ni gbogbo máa dúró tán ni wọ́n ní ṣáwọn tó dáa jẹ bàbá Tinubu kọ́ bá ìpórí yín ni kọ́ bá ìpórí Nàìjíríà ti máa dà orí náà ló ti máa dàrú náà bẹ́ẹ̀ ni kọ́ bá ìpórí ilẹ̀ máa fọwọ́ fa ohun investigation tẹ̀sẹ̀ pé kọ́ máa ṣe báyìí nísìn torí gbà tó ń pa àwọn ọmọ Yorùbá bàbá Tinubu sọ nǹkan kan bẹ́ẹ̀ ni Sunday so that means pé nísìn tí wọ́n bá ń pa àwọn ọmọ Yorùbá káwọn ọmọ Yorùbá káwọn máa káwọ́ lọ nírọ̀ ni ṣùgbọ́n tọ́mọ Yorùbá tó bá retaliate báyìí nísìn torí pé ẹ̀ ń wojú re Fúlàní ẹ̀ ń wá second time ẹ̀ wá fẹ́ máa fi wá gbá game ẹ̀ fẹ́ máa fi wá ṣe politics ẹ̀ wá sẹ́gbọ́n kọ́ máa ṣe investigation lórí burúkú òní nígbà tí wọ́n pa Deborah ní north ṣe bí wọ́n sọ pé àwọn tí ó pa wọ́n sọ pé àwọn tó pa wọ́n ní jẹ́ kí n rọra máa sọ̀rọ̀ aláwọn èèyàn máa ń complain pé mo máa ń fast sọ̀rọ̀ wọ́n máa ń complain mi ìdẹ̀ mọ̀ mo ti máa ń wà carry the way mi mọ reason bóyá omi gbóná ń jó mi lẹ́nu ni kò tiẹ̀ mi tiẹ̀ mọ̀ ẹ jẹ́ rọra máa sọ̀rọ̀ nígbà tí wọ́n pa Deborah ní north ṣé bí wọ́n sọ wípé àwọn tó pa wípé wọ́n ń ṣe àwọn Fúlàní Nàìjíríà wọ́n náà Fúlàní tó wá láti Niger láti Mali láti kíní àwọn tó pa àwọn Fúlàní ní ìròmí Ẹdó náà àwọn ọmọ Yorùbá tó wá láti Togo ni àwọn ọmọ Yorùbá tó wá láti Kútọnu ni kì í ṣe àwọn ọmọ Yorùbá Ẹdó no àwọn ọmọ Yorùbá tó wá láti Burkina Faso ni kì í ṣe àwọn ọmọ Yorùbá Ẹdó bẹ́ẹ̀ ni tit for tat tó wáyé pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn bàbá Tinubu kó máa lọ bẹ́ẹ̀ ẹ lè fi wá rúgbó ẹ lè fi wá cascot ẹ lè fi wá ṣe tó wojú rẹ lọ́dọ̀ àwọn Fúlàní bẹ́ẹ̀ ni bá ṣe bẹ̀rù làbọ̀ ọmọ kábọ̀ torí àwọn òṣì ẹrú ọmọ aládé ni wá níran nílẹ̀ Yorùbá ọmọ aládé ni kí ló dé bàbá Tinubu ẹ ṣe ya káwọ́ọ̀dù báyìí ṣé báwọn bàbá wa sọ pé kàkà ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí káwọn kúkú kú ni bàbá Tinubu ẹ̀yin ti dọ̀bálẹ̀ fún Gàmbàrí o kódà ẹ ti ń fi ara gbolẹ̀ fún Gàmbàrí gan pàápàá kí ló dé wọ́n máa ń pè jagaban ń rọ́ ni o jagaban sílẹ̀ Haúsá o àwọn Yorùbá nìkan lẹ́ ń jagaban lé lórí lẹ́ ń halẹ̀ mọ́ lórí o káwọ́ọ̀dù ní bàbá Tinubu o bàbá Tinubu tẹ́ bá dánwò ẹ̀ dán tán o èyí tẹ̀ ń bá bọ́ èyí tẹ̀ ń sẹ́mi kọ́ ṣe investigation tó bá fi lè mú àwọn tó ṣe yẹn jáde àwọn tó ṣe yẹn kì í ṣọmọ Yorùbá o Yorùbá Kútọnu Yorùbá Burkina Faso Yorùbá Cameroon Yorùbá Togo ni wọn o bẹ́ẹ̀ ni o wọ́n ṣe Yorùbá Ẹdó o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ tẹ́ ẹ bá dánwò ẹ̀ dán tán bàbá Tinubu o ìjọba yìí máa dàrú lórí yín ni o ibi tá fẹ́ gbé omi sí omi máa lálẹ́ wù ń bẹ̀ ni o torí ànígbà láyé ìgbà tó ti ń pa àwọn ọmọ Yorùbá kọ́ kí lẹ ṣe sí ìkànnì bàbá Tinubu o ìkà ọjọ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìkànnì yìí o nífẹ̀ẹ́ ọmọ Yorùbá o ní ìsìn tí àwọn lídà àwọn àgbààgbà ilẹ̀ Haúsá Haúsá ni àwọn àgbààgbà Fúlàní tí wọ́n wá jáde tó sọ pé àwọn ò ní gbà wọ́n pa ọmọ 16 wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbá tó wá ń bá yín tó ń halẹ̀ mọ́ yín tẹ́yìn wá sọ pé kó máa lọ ṣe investigation àbí kò fẹ́ dá fún investigation tó ń ṣe ni àbí kò fẹ́ dá fún investigation tó ń ṣe ni ẹ̀yin bàbá Fẹ́mi fẹ́rẹ̀ àsìkò tó yẹ kẹ́ jáde lélẹ́yìí ẹ̀yin bàbá àyà ẹ̀yin bàbá alátẹnujẹ ẹ̀yin bàbá òṣì bàbá òfò bàbá àdánù ẹ̀yin bàbá tó ń pa àwọn ọmọ yín tẹ̀sán kankan òun nìyẹn àwọn àgbààgbà Fúlàní mo tún ti ń sọ̀rọ̀ mo tún ti ń fast oh my God ẹ̀yin bàbá Afẹ́nifẹ́re
àsìkò tó yẹ kẹ́ jáde lélẹ́yìí àwọn àgbààgbà Fúlàní wọ́n jáde tí ọmọ wọn ọmọ 16 lọ pa mọ iye àwọn tó pa ní Ondo 60 mà ní àwọn tó pa lóńdó èyí bàbá Fẹ́nifẹ́re àmàrí kẹ́ jáde ní Ọ̀rẹ́ 21 mà lọ pa ní Ọ̀rẹ́ èyí bàbá Fẹ́nifẹ́re èyí bàbá Fẹ́nifẹ́re bí àmàrí kẹ́ jáde wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ Yorùbá káàkiri èyí bàbá Fẹ́nifẹ́re bí àmàrí kẹ́ jáde Sunday Jackson tó pa tí ẹsẹ̀ ìdúnà kí ló dé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà ò tiẹ̀ yé mi Ọlọ́run Sunday bàbá Sunday Jackson tó pa yẹn tí Fúlàní tó lọ jẹ oko nínú fáàmù ẹ̀ tí Fúlàní wá gun tóun náà wá gbẹ̀bẹ̀ lọ́wọ́ Fúlàní tó wá gun Fúlàní tí Fúlàní wá kú tó sọ pé kán lọ death by hanging kán lọ pa ṣé ní ìsìn tó bá pa wá ká máa wò báyìí ni àbí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kò tiẹ̀ yé mi mọ́ ní Nàìjíríà yẹn ṣé kọ́kọ́ máa wò ni àbí ó rẹ̀ pé bó ṣe ń lọ nìyẹn báyìí ní ìsìn torí pé tó bá yẹ pé àwọn 16 yẹn wọ́n pa àwọn fìjìláńtè yẹn ni Nigeria president Bola Ahmed Tinubu kò ní sọ pé kó lọ ṣe investigation o àwọn bàbá Fẹ́nifẹ́re bí wọn ò ní jáde o ó máa tọ́ síbẹ̀ náà nìyẹn o nígbà tí Deborah náà tọ gbogbo lọ́ọ̀yà tó jáde nígbà tí Deborah yẹn tó wá defend gbogbo àwọn ọmọ yẹn in fact ọ̀nà lé 20 wípé yes ó ṣe lè bú ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ló sọ náà ṣé pé bàbá Tinubu kò lè rí bẹ́ẹ̀ o a ti jí o ẹ̀yin náà mọ̀ pé wọn ò nẹ́mi àwọn Fúlàní ò nẹ́mi àwọn ọmọ Yorùbá o ẹ ká wa lọ́wọ́ kò ní o ẹ̀yin náà mọ̀ pé àwọn Fúlàní ò nẹ́mi àwọn ọmọ Yorùbá ọlọ́wọ́ ẹlẹ́dàá gbọ́ ìjọba ẹ fi wá gbá géèmù lójú wa dẹ̀ ti là báyìí o ẹ ká wa lọ́wọ́ kò ní o ní ìsìn báyìí dẹ́ẹ̀dẹ̀ a ti mọ̀ pé ìrọ́lẹ̀ ń pa ẹ̀ nífẹ̀ẹ́ wa àwa gan ti jáde a ti dúró tọ́jú wa ti là abájọ nígbà tó lórí burúkú bàbá màálù ọlọ́run gúngùn bí ọ̀pá rèké yẹn bàbá òṣì bàbá ìyá Buhari nígbà tó wà níbẹ̀ tó sọ pé kí àwọn ọmọ Yorùbá ó ní kí ogbón lọ kó bọ̀ wọ́ wọn sílẹ̀ àṣé nǹkan tó fẹ́ máa ṣe lélẹ̀ everybody tó lọ sọ̀rẹ́ndà bọ̀ wọ́ wọn àwọn Fúlàní dẹ̀ ń gbébọn káàkiri ṣé yóò ń fìbọn da màálù ni ṣé yóò ń fìbọn da màálù ni ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ìran mi ẹ dìde o pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán ìjà ló ń dà o ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ yìí ní ìsìn bó lè dogun bó dogun kó lè dìjà kó dìjà ni o Ọlọ́run bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà ni o àti wípé ti ẹ̀dúró náà wọn Nàìjíríà ìsìn scam bàbá Tinubu ẹ fi wá sílẹ̀ jẹ́ ká máa lọ ẹ tú wá sílẹ̀ jẹ́ ká máa lọ ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ gbárùkù ti Professor Banji Akintoye ẹ jẹ́ ká máa lọ bí Nàìjíríà mo mọ̀ pé ó lè náà nìyí torí àwọn nǹkan jẹ jí náà ni lẹ̀ ṣe fẹ́ ká máa lọ ṣùgbọ́n àwa ti dúró tán àwọn ọmọ yìí a lè continue báyìí mọ́ ó ti sú wa torí pé kò sí kankan kò sí benefit kankan tí Nàìjíríà tó ń ṣe fún wa ṣé dandan ni 1914 tí wọ́n amalgamate wa Nàìjíríà ti expire wọ́n ní tí a bá pé 100 years pé a lè lọ Nàìjíríà ti expire ní 2014 ẹ jẹ́ ká máa lọ bàbá Tinubu ìgbéyàwó téèyàn bá ń ṣe tí kò bá sí adùn nínú ìgbéyàwó ọ̀hún títí tọkọtìyàwó tó bá nọra wọn lójoojúmọ́ ó tí ìfẹ́ máa ń súnyàn ń gbà míì ìfẹ́ máa ń tán ń gbà míì ẹ má jẹ́ àfọ́ọ̀sì nífẹ̀ẹ́ ara wa àti Yíbò àtàwùsá àti Yorùbá kò sí èyí tó nífẹ̀ẹ́ ara wa gbogbo nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ ti sú wa a kàn ń pretend pẹ̀lú ra wa ni ẹ jẹ́ ká máa lọ I live in denial ẹ jẹ́ ká máa lọ bàbá Tinubu marriage even gan bàbá Tinubu àti wípé ṣe bí first wife títí yìí náà ní gbọ́mọdé ò bá tán abárọ̀bá àrọ́bá ni bàbá tán èmi náà dẹ̀ kì í ṣọmọdé kó ti lé 50 ṣe bí first wife yín bàbá Tinubu ṣe bí ẹ̀dà ìfọ̀ọ̀sì ẹni kì í ṣe Olúrẹ̀mí Tinubu ọmọ alára gbígbẹ yẹn kì í ṣe òun nìkan ni kì í ṣe òun ní first wife yín náà Olúrẹ̀mí Tinubu kọ́ ni first wife yín ṣe bá máa ní reason tẹ́ ṣe fi first wife yín sílẹ̀ ó ní reason náà ìfẹ́ sú yín ni àbí ẹ̀dẹ̀ fẹ́ yàwó mi I'm sure ìpè mi mo dẹ̀ ṣe ń gbọ́ ó dẹ̀ pé Olúrẹ̀mí Tinubu gan kọ́ ni second wife yín mímí wá kà fún yín bí a third wife yín ìfẹ́ sú yín ni ok irú bàbá Ọbásanjọ́ yẹn náà ní ìsìn bàbá tó dàbí ọ̀bọ ọ̀dọ̀ rẹ̀ yẹn bàbá Ọbásanjọ́ òun náà kì í ṣe first wife òun náà dẹ̀ first wife ẹni náà nígbà tí ìfẹ́ sú kó tó fẹ́ ṣe Stella tó kú yẹn kọ́ lọ́n fọ̀run kẹ́ kó tó fẹ́ Stella àbí sọ ìpé bí i Stella gan kọ́ ni second wife ó ti fẹ́ lómi kò tó fẹ́ Stella náà àìmọye gbogbo yín bẹ́ẹ̀ ní Nàìjíríà ẹ̀ tẹ́kù tábà máa kà wọ́n Buhari náà bàbá màálù first wife ẹ̀kọ́ ni Mariam kí lórúkọ fọ́ Mariam ni Mariam Babangida no Aisha first wife ẹ̀kọ́ ni Aisha náà ìyẹn bàbá màálù Buhari first wife ẹ̀kọ́ náà òun náà dá ìfọ́ọ̀sì ni náà ó dẹ̀ fẹ́ yàwó mi kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ náà táwọn náà bá dá ìfọ́ọ̀sì náà tábà dá ìfọ́ọ̀sì ara wa ìgbéyàwó yìí kò wọ̀ mọ́ náà ẹ jẹ́ ká máa lọ bàbá Tinubu kí ló dé
bàbá Tinubu mo ń sọ o tẹ́ bá jẹ́ ká lọ lẹ́rọ̀ a máa lọ lélẹ̀ o tá bá dẹ̀ lọ lélẹ̀ yẹn ni kò ní dá fún yín o kò ní dá fún yín rárá mọ́ ni tá bá lọ lélẹ̀ o ẹ ní láìkí ẹ o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ torí mo mọ̀ yìí pé wàhálà tẹ́ ẹ bá bọ̀ yìí àfi kẹ́ ya lọ pé tó yẹ pé máa lọ bí àwọn Fúlàní yẹn lẹ́yìn ni pé kọ́ máa wà àtàkì wọn ní Ẹdó níròmí ẹ lọ bẹ̀ wọ́n lẹ́yìn torí tó bá dán wò wá dán tán ni wàláì tó bá dán wá dán tán ni ẹ wo ẹ̀yin náà béèrè tó bẹ́ẹ̀ ẹ wá gbọ́ kẹ́ lè mọ̀ yìí pé àwọn tó mọ̀ òótọ́ ó mọ̀ òótọ́ ọ̀rọ̀ bàbá Tinubu àti gbọ́n ojú wa ti là ẹ lè rí wa mú nìgbọ́n mọ́ ẹ wá gbọ́ bọ̀bọ́ yìí bọ̀bọ́ Rufai mo like nǹkan tó sọ mí báyìí ẹ wá gbọ́ nǹkan tí Rufai sọ. Rufai, God will bless you. Until you share this video. I totally condemn the waste of life, the killing in Oromi. Extrajudicial killing has no place in our country, and we totally abhor it. Absolutely. But let's go back to the facts of the matter. 16 Dingons. What I know about hunting, and I've gone on hunting expedition many times. You hunt in the bush in your locality. Correct me if I'm wrong. And I think he also said, I've never heard of traveling many state lines to go and hunt somewhere. It's normally around your locality. Also, where the role of the government comes in, prior to this time, there has been a constant, repetitive action of kidnappers in Uromi. Uromi, around the Ubiaja area, around that Irua area, up till Ikeke. Most of those axes have been inundated by cases of kidnapping. And I know those axes because I traveled around there and I know. And the governments have not done anything to stem the tide. Hence, even people now trusting the vigilante. Because people trusting the vigilante that have now gone high-handedness, that have now, perpetrated this in a high-handed way, it's a reflection of the fact that the security services of the state have failed. So, please help us juxtapose those scenarios. Hunting in a bus, 16 guns, and an area that was initially inundated by kidnappers. What should we have done better? And how, after those perpetrating these innocents are brought to book, what should be done to stem the tide of kidnapping in all of these areas? Thank you very much, Rufai. You made a valid point. 16 day guns. But let's look at it from the other perspective. ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ olórí burúkú lélẹ́yìí ìjọba ló gbèjà ṣe rí pé Rufai sọ tọrọ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ Rufai sọ tọrọ náà èyí tí yóò sọ̀rọ̀ ẹ̀mí ìtẹ̀fẹ́ ká gbọ́ torí yẹn ń gbé ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tó sọ kò bẹ́ẹ̀ mi ń lé mu tó ń sọ yìí pé àwọn ọ̀ǹtà ni àwọn kinní kan ni irọ́ ni wọ́n ń pààyàn bẹ́ẹ̀ yẹn gan wọ́n ń pààyàn lérí àbẹ́ yẹn gan tó dẹ̀ sọ fáwọn ìjọba tíjọba ò dẹ̀ dá sí wọ́n pa àwọn èèyàn gan wọ́n kidnap wọ́n gba ransom wọ́n pa àwọn àgbẹ̀ wọn gan bẹ́ẹ̀ yẹn lérí àyẹn tíjọba ò dá sí bàbá Tinubu wá sọ pé wọ́n máa ṣe investigation báyìí anyway bàbá Tinubu èmi kàn ní kí wá sọ fún yín ni o ọ̀rọ̀ púpọ̀ ò kágbọ̀n afẹ́fẹ́ ló ń bá lọ.